kí wọ́n kẹ́rù wọn kí wọ́n máa lọ ṣọ́fẹ́ pa mí ni ṣẹ́fẹ́ pa ni lẹ́fẹ́ ṣe kí ẹ ṣàkẹ́ ẹ máa lọ ẹ kú òun lè ẹ máa lọ. ìyá ọkọ mi bá ní ṣé òun náà bẹ́ẹ̀ ni kìdíkọ̀ kò sí wàhálà ń bẹ́ẹ̀ kò máa bá mi kí n má bínú kí ṣàjọ torí Ọlọ́run pé wọ́n máa lọ kó ṣà máa lọ kó ṣà kúrò nílé kó ṣà máa lọ. ó bá ṣe wọ́kọ̀ mi pé mo bá bá wọn bẹ̀bẹ̀ kó jọ kó fi wọ́n lẹ̀ kó jọ nítorí Ọlọ́run ọ̀tọ̀ ní kó táyé máa pè é mo ní kó jọ kó fi wọ́n lẹ̀ mo bá gbé báìbù mo ní báìbù lélẹ̀ mo fi búra nínú ilé yìí wípé gbogbo àṣírí tó wà láàrin àwa yìí èmi ìwọ mọ́mì àti àwọn àbúrò ẹ̀ méjèèjì yìí mo ní mo fọlọ́run búra pé èmi sọ fẹ́ nìkankan tí n bá sọ fẹ́ èèyàn kankan gbogbo èkó tó wà ní bíbélì kó jẹ́ ti tòun àti tiwọn mo ní wọn bá tí ogó bá ṣì wà láyé a máa kíp àṣírí mo ní mọ́mì ẹ má wọrí bí mo ṣe bẹ ọkọ mi nìyẹn sí tí mo ti bẹ o ọ ní alábòsí ni ẹ mo ní mọ́mì just learn how to love me ẹ learn how to love me o mo ní ká ní àdúrà ni kò yẹ kí n bọ́ sírú family báyìí wípé ibi tá ṣe rí láì máa wà tó máa fún mi lábẹ́rẹ́ ìwòrè láìṣe pé àmú ya wòlé mo ní àmọ́ ó yí Ọlọ́run ọba mi sì bọ́ Ọlọ́run ọba jiyàn mi bọ́ Ọlọ́run ọba fa kankan mo ní so mọ́mì ẹ kọ́ bí wọ́n ṣe máa nífẹ̀ẹ́ mi just love me once you love me there is no problem mo ní bọ̀dá wọ́n sọ pé ẹ fẹ́ love me ẹ wọ́n bá mi fa wàhálà ni mo ní mọ́mì problem máa wà mo nítorí pé ọkọ mi lélẹ́yìí mi ò lè filẹ̀ ọkọ mi ni mi ní filẹ̀ till death do us part ni bí mo ti bímọ fún ibi mo ti máa bí ogbon wọn mi sí kádàrá Ọlọ́run ni tó ló bá mọ̀ wípé òun ò fẹ́ kí n dúró sí ibà yìí kó gba ẹ̀mí mi àbí kọ́kọ́ mi lé mi jáde fún ara rẹ̀ mo ní ẹ má ní kọ́kọ́ mi fún mi lóògùn mọ́ ẹ má ní kó fún mi lábẹ́rẹ́ mọ́ ṣe bẹ́ẹ̀ náà bírú mi lọ́mọ mo ní ẹ bá àfìfẹ́ lò ó láti ṣe ó ní mo ní courage yẹn mo ní àṣírí tó wà mí báyìí ẹni kọ́kọ́ ò ní gbọ́ lẹ́nu mi mo ní ó ní òun tó pé ọjọ́ tó bá ti sọ báyìí ọmọ tó ń bí kò mọ́ jèrè ẹ̀ kó náà máa jèrè ara òun àwọn òbí mi kò ní gbọ́ mo ní mo fi lè ṣe ẹ̀rí fún yín lẹ́ni àwọn òbí mi ò ní gbọ́ ló bá ní ṣe ti gbọ́ báyìí ó ti fi lè ṣe pé kí lè tún fẹ́ ẹ jọ̀ọ́ náà mọ́mì please let's live in peace let's live in kíní kan let's gbá kan wọ́n bá ní pé àwọn ti gbọ́ wọ́n ṣáà ní àwọn ti gbọ́ ọkọ mi náà ní pé wọ́n ṣáà bẹ̀ mí kí n má bínú pé ṣù ní kí n ṣàyànjú ẹ̀ mo ní kó báyìí fún wọn lọ mọ́ kó gbọ́ àdúró síbẹ̀ ṣe mọ̀ pé ní ìsìn báyìí problem ti wá solve àtijọ́ mọ̀ pé mọ́mì ń bá ọkọ òun bá mọ́mì ẹ̀ sùn àtàbúrò ẹ̀ méjèèjì àṣírí tiwọn ọkọ òun tẹ̀ sọ fún pé òun fẹ́ ọ̀rẹ́ mi pé òun fẹ́ máa fẹ́ pé kí n jọ kí n gbà pé tó bá ti bímọ obìnrin first born pé ó máa tẹ̀wọ̀n lọ́rùn pé òun fẹ́ kí n tó sọ́fà mọ̀ bọ̀ àṣírí èèyàn níwọ̀n sí yẹn ọ̀bọ̀ èmi ni ó mọ̀ pé èmi níyàwó òun tó ń bá mi ṣe alẹ́ rẹ́jísítà lọ sí ìgbẹ́ so èmi níyàwó òun ìyàwó olórùka pé òun ò jẹ́ ní fi mí sílẹ̀ mo ní mo ti gbọ́ àti ṣeun mo ní mo ti gbọ́ mo ní mo ti gbà èmi àti èmi àtọkọ mi o àbáwọlé àbára alájẹsẹpọ̀ ó ti bá mi ra ó ti bá mi mú ampiclus ó ní pharmacy tó ní kò ṣe mẹ́ta kò ṣe mẹ́rin tó ní pharmacy nǹkan tó bá mi mú antibiotics wà ampiclus mo ti lò ó ní kí n máa lò so mo ti ń lò so ó ní ọ̀rẹ́ mi yẹn ń bọ̀ wá lélẹ́ ní yòó ó ní kí n bá ṣe bẹ́ẹ̀ tó ní kíni pé òun ò gún mi lábẹ́rẹ́ mọ́ṣá o pé bọ̀ kí n bá sọ̀rọ̀ kí n sọ kí n bẹ̀ kí n kó jọ kó fẹ́ ọkọ mi ọ̀rẹ́ mi ó yẹ ti dàgbà ó jù mí lọ gan àtòdé ó ní báwo ni ara mi ní mo wà òkè ó ní ojú mi ti ń yàtọ̀ mo ní àbẹ́ òrí o ó ní kí n má gẹrun mi mọ́ mo ní màá gé torí ó bá mi ibi tí mo ti ń fi kíní shaving stick shave àwọn tó kù lórí mi tí inú bá ti wọ̀ lórí mi báyìí a máa ṣe wùn so ara mi ò tí ì wà òkè gbogbo bẹ́ẹ̀ àwọn abẹ́rẹ́ yẹn ti damage most of my health so ìyẹn ọ̀rẹ́ mi ò mọ ó ní kí n má fa rògbòn mo ní màá fa pé mi fẹ́ kí n rún lórí mi mọ́ kó máa fà pé ọkọ mi sọ pé ọmọ mi ra wig pé màmá dé wig ó ní wọ̀ ọmọ adé wig mo ní màá dé wig náà ó ní òkè mo máa kí n filẹ̀ ó ní mi fẹ́ kó máa jẹ́ kí orí mi máa oyè ó ní pé kí n má ṣe filẹ̀ pé mo máa láìkẹ́ pé kí n má filẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n á ń gé bẹ́ẹ̀ màá kó máa fi tint sí ni màá kó máa fi tint díẹ̀ sí kó fi change colour kó fi fine pé àmàlẹ́ máa wà òkè mi àbí ò ṣe ó ní ó ní fi bá mi sọ̀rọ̀ kan mú ní kéde ó lọ́kọ̀ mi ní kókó òun fẹ́ òun pé àjọmọ̀ àwọn méjèèjì mo ní bẹ́ẹ̀ ni bá kúnlẹ̀ mo ní jọ fi ọkọ mi tó bá fi ọkọ mi ìṣe mi èmi àti màmá wa gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àtàbúrò torí ó jù mí lọ but colleague mi ni mo ní kò jọ kó fi ọkọ mi
àbí ṣó lẹ́ni tó ń fẹ́ ó náà wò lẹ́ni tó ń fẹ́ níbọ̀ ọ̀rọ̀ yẹn ṣó kò sáà sọ̀rọ̀ mo ń ṣe bí ìyàwó lóró kalẹ̀ mi èmi sì ní kò fi ọkọ mi ó ní yẹn gangan lòun wò mo ní má wọrí èmi ní kò fi ọkọ mi gbogbo ohun tó kọ mi bá ní tọ́nà bá ní pé ó dàgbà ṣáàtì tí wọ́n tó bá ṣáájú ara wọn kú ni tó bá ṣáájú wa kú gbogbo àjọpọ̀ yẹn bá sí bó bá sí ni bí ìdè ṣáájú wa kú bí mi bó ṣòwò náà ló ń kọ́kọ́ lọ bàbá ò tọ́jú àwọn ọmọ òun òun sọ pé òun òun rí níṣò yẹn torí Ọlọ́run ó ní ìrìn ẹ̀ ó ní nǹkan tó sọ nǹkan tó dẹ́rù bà wọ́n ní kí ni ó ní ọkọ mi ní kó má sọ fún mi o ó ní ṣùgbọ́n ẹ̀rù ń bà wọ́n ó ní kí ni ó ní ọkọ mi sọ fún òun wípé ìyàwó òun o pẹ́pẹ́ sí o kò ní ọjọ́ tó pọ̀ láti lò ní ayé mọ́ mo ní ṣóun ló sọ bẹ́ẹ̀ fún un ó ní yẹn ló sọ pé bí the next 3 years pé olódì ọ̀tẹ̀ ẹ̀ máa kú ó gbọ́ mo wá bílẹ̀ pé ṣó o mọ̀ ó lóo mọ̀ ó gbọ́ ó ní mo mọ̀ torí ẹ̀ náà mo ṣe ní kó ọmọ mi máa tọ́jú àwọn ọmọ mi ó ní jọ torí Ọlọ́run ọ̀rẹ́ mi mo sọ pé ẹ fi ọkọ mi ẹ wá fẹ́ bá ní ó sọ pé àníjọ gbé pé but mo lè máa wá ọ̀pọ̀ àníjọ gbé pé ilé lọ́wọ́n ni ibi tí àwọn ọmọ mi ti kúrò ní màmá wa ní bẹ́ẹ̀ ni ló wà bẹ́ẹ̀ ni ọkàn gbogbo wa abalẹ̀ wà ní ó lè ṣó pé kò sí nǹkan kan tó because tó yẹ ń ṣe yìí ó lè ṣó kò sí nǹkan tó wà bẹ́ẹ̀ kò sí nǹkan tó wà bẹ́ẹ̀ dùdú Ọlọ́run ṣàfi ọkọ mi wọ́n lè fi ọkọ mi inú mi àdùn lóhun ti gbọ́ báyìí sọ̀rọ̀ lọ bá pọkọ mi pé mo ti bá wọn sọ̀rọ̀ lóhun ti gbọ́ ní òun bọ̀ pàtó dé bá ní òun bọ̀ pé kó gbé wa jáde bá ní kó má gbé wa jáde pé èmi ò lọ pé kó gbé ọ̀rẹ́ mi jáde ṣó sì yẹn bẹ́ẹ̀ mo dé mi ò lọ mo ní kó gbọ́ ọ̀rẹ́ mi jáde ló bá ní ok ló bá gbé ọ̀rẹ́ mi ló bá gbé jáde wọ́n ṣe láṣẹ wọn lọ sí hòtẹ́ẹ̀lì wọn lọ ní nice time ni ó jẹ́ padà dé ó ní gbàdúrà o pé àwọn nice time mi ò bó tiẹ̀ dóyún òun gbàdúrà o pé ó ní pé kò ní ojú sáwọn fámìlì òun kó tó lè ṣe anything kíkọ òun mú sí lórí kíkọ ẹ máa lọ sáwọn fámìlì ẹ náà ni ó ní fámìlì ẹ kẹ òun máa yọjú wọn ní ọkọ mi mo ní ṣé hospital à lọ lẹ́nu ìwé àlọsọ hospital kọ̀ọ̀kan ṣá àbẹ́niwẹ̀ wọ́n ti sọ fún mi pé my days are numbered ẹ̀pọ̀ bí i 3 years ni mo ní láti lò kóhun tó kú ní ayé wọ́n ní rárá o ọ̀hún sọ pé 3 years kọ́kọ́ o nǹkan lò bẹ́ẹ̀ fún ni kó lè wà fẹ́ òun ni àmú ìyẹn bá ti má lò bẹ́ẹ̀ fún bóyá sọ fún mi ní ìsìn tẹ́mi bá trust ẹ̀rọ á máa bà mí àti ṣe náà lèmi àti ọmọ púpọ̀ mi plan oríṣiríṣi kó lè mọ̀ pé mo mọ̀ plan tó ń plan o yẹ kí n sọ fún mo ní ẹ̀rọ á máa bà mí pé bẹ́ẹ̀ tí ń plan láti pa mí because I don't see ẹ má pa mí believe me where you take it or you leave it ẹnìkan kò lè gbọ́n kankan lẹ́nu mi mo ṣe òkè mo sọ fún yín pé mo fẹ́ lọ sọ́dọ̀ àwọn parents mi ẹni kì í má lọ ní ẹ̀rù báyìí pé bí àwọn lè sọ wọn kan fún mi ìfidán mi ọmọ mi ṣàṣìwà mí báyìí ẹ jẹ́ kí n lọ mo ní tí n bá lọ tí n bá sọ ní ti fún wọn ẹ lè ṣe mo ní kò sí nǹkan kan tí mo fẹ́ sọ fún wọn mo ní ẹ lè trust me kò sí nǹkan tí mo fẹ́ ṣe mo ní kò sí nǹkan tí mo fẹ́ ṣe mọ́ òkè ṣe mo fẹ́ sọ pé mo fẹ́ fún wọn mi lẹ́yìn abẹ́nìtìn ó yẹ kí ẹ sọ bẹ́ẹ̀ yẹn o ọ̀rọ̀ tẹ́ sọ yẹ ó tóbi gan kí èèyàn gbọ́jọ́ kú èèyàn kó lọ́ mọ̀ jẹ́ kí èèyàn rógbò ní tó máa kú lòdì àgọ́ tó bá ní kó máa kú ní ọdún 10 sí ìsinyìí ẹ̀rù ó sì máa bà pé ọdún 10 sí ìsinyìí because kò sí tó ro púpọ̀ máa kú lòdì àbí kankan ọ̀rọ̀ yẹn lágbára gan ló bá ní ok má bínú òfin náà àbẹ̀ kò ní rí bẹ́ẹ̀ mọ́ ó ní ok ṣe é ṣú ọ̀pọ̀ kí ṣe pé bẹ̀rẹ̀ tí plan àti pa ó ní rárá o ṣe máa pẹ́ o ṣe máa ṣe kíní kan àti ṣe o ọkọ mi ṣáà bá mi sọ̀rọ̀ àsùn bá sílẹ̀ mọ́ ó ní ṣe mọ̀ mọ́ mú mọ́ ok ó jẹun gba ibiṣẹ́ lọ bá tọkọ mi lọ́tọ̀ wọ́n mi bá pè mí wọ́n mi ní à ń gbọ́rọ̀ ọmọ díẹ̀ lọ́wọ́ kú ó ní pé wọ́n dín kó lọ sókè àtàn lọ jẹ tó bá wọn nǹkan tó dáa fún ẹ ó tètè gbé ọmọ yẹn ó sá kúrò bíbá bí ìṣe ibi tó lè wà o ibi yìí kì í ṣe ibi tó lè gbé lórí ìsìnkú mi àmọ́ ti fóònù sí rékọ́dì ibi yìí ṣe ibi tó lè gbé o gbogbo ní kó gbẹ̀yìn mo mọ tójú mi rí ọmọ mi tó débi tó dé yẹn